ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin alára wa Ṣèyí Peter Onísànmọ́ lórúkọ tèmi o. Mo tún dé gẹ́gẹ́ bí ìṣe mi òwe tòní ọlọ́ba ẹ̀ wípé àgbà tó rò fọ́ ìkà bó pẹ́ bóyá ọmọ rẹ̀ ó jẹ ńbẹ̀ o. Àgbà tó rò fọ́ ìkà bó pẹ́ bóyá ọmọ rẹ̀ á jẹ níbẹ̀. Òwe yìí òwe ìkìlọ̀ ni pàápàá jùlọ fáwọn aṣebi ẹ̀dá, àwọn òrójú ìyá sọmọ lóore, àwọn bó orí nù mi ọ̀rọ̀ kàn mi, àwọn afẹ̀jẹ̀sínú tutọ́ funfun jáde, àwọn ni wọ́n ní òwe yìí. Òwe tí Yorùbá pa débi pé tọ̀ àgbà tó rò fọ́ ìkà bó pẹ́ bóyá ọmọ rẹ̀ á jẹ níbẹ̀. Ìdí wọ́n tọ́ka sínú òwe ni pé kò sí gbogbo tẹ́ẹ̀dá lè ṣe ní ayé yọ kẹsàn bẹ́ẹ̀ dẹ̀ ni ọmọ tó bá tara rẹ̀ jáde yọ jẹ́ nínú ẹ̀san yìí. Torí ẹja ti bí ìwò Bíbélì ìwé mímọ́ Ọlọ́run gan sọ ó ní tọ̀ èmi ni Ọlọ́run owó tí ń bẹ ẹsẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kìíní tí dé ìran kẹfà. Tọ̀ òwe yìí òwe ìsítí ni o àti ìkìlọ̀ fún wọn tó bá ń ṣe bí pé tọ̀ gbogbo tó ń ṣe yìí o yọ lẹ́san bẹ́ẹ̀ ni tó bá sì ń jẹ ẹ̀san yẹn ọmọ rẹ̀ náà jẹ níbẹ̀ ni pé àgbà tó rò fọ́ ìkà bó pẹ́ bóyá ọmọ rẹ̀ á jẹ níbẹ̀. Ẹ̀fọ́ yìí Yorùbá kan fi ń ṣàkàwé nínú òwe ni ìjẹ́ ń tọ́ka sí nísàn gan ni pé kò sí nǹkan tó wà láyé téèyàn ṣe tí ò lẹ́san bí bíbí ló bá ṣe bó rẹ̀ tó ṣe jáde kejì gbogbo ẹ̀ náà lọ lẹ́san. Rere ni ẹ fi ẹ mọ́ ṣèkà o lọ́dẹ́ni tó ṣe rí akéré rere ẹni tó dẹ̀ ṣèkà náà ó ju dandan akẹ́sàn ìkà. Tọ̀ mi ò nílùú ìbálẹ̀ lórí ètò fún tó ń dábàtà kókó ẹ̀ta kan sí wa lọ́dẹ̀ àkọ́ mẹ́sẹ̀sán. Ṣèyí Peter Onísànmọ́ lórúkọ tèmi ń jẹ́ o. Ó dìgbà kan náà ire o. mo wí tẹ́mi ò ọmọ ajílẹ̀ tọ́gbọ́n ni mi ò gbọ́ ni mi ò máa fògbó jà. Epo kí n kí bójú omi jẹ́ Àdìsá bàbá ìbejì. Àgbà òsílẹ̀ ilé bàjẹ́, wálé ilé kú, ilé dẹ̀dọ̀ oró.